You don't happen. And that tell her, motor don't jam. Fulani malu. Motor don't jam. Fulani tomato. Motor don't jam. Fulani onion. Motor don't jam. Go be careful. Now express you dey go. Fulani be careful. Now Yoruba you dey follow play. Aye you like you kò ní best swear fún yín. Ọmọ Yorùbá wa lè fún threatening. Kí aláya yín tó dé, bàbá wo lọ́wọ́ ló kọ́ ìmọ̀ ṣe ń wọ aṣọ. Akọ ìmọ̀ ṣe wọṣọ tán agbẹ́ ilé yẹn fi máa fi gé wa jẹ. Ẹ̀yin ọmọ oníhòhò játijàti. Agbẹ́ ilé yẹn fi máa fi gé wa jẹ. Buhari jákujàku yẹ̀ bá lọ́wọ́ bàbá Jákàndé wọ́n ṣe free education. Buhari lé ní 84 ló cancel ẹ̀. Bàbá Jákàndé wọ́n ṣe train tó lọ sí CMS. Buhari jákujàku ìlọ́dẹ ló cancel ẹ̀. 4 years pé bàbá Jákàndé lò lórí oyè. Wọ́n kọ́ estate káàkiri. Jákàndé estate kí ni kọ́ estate káàkiri gbogbo Lagos state àti káàkiri gbogbo àgbáyé gbogbo ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin Buhari jákujàku ìwádé ó cancel everything. Ẹ̀yin ọba wọ́n lè gbọ́ lọ́wọ́ Buhari wọ́n lè gba 10 million. Wàláhì mo ti fògùn igba mo trust yín. Àní mo trust yín ẹ ní gba owó. Ẹ gba owó lọ́wọ́ Buhari wèrè burúkú yìí. Ògùn ẹni mo fi gbárí ẹ ní gbowó. Mo ti jà fún yín mo lè ní ẹ máa gbowó. Okay gba kárí. Ibi táwọn dé yìí sí ẹni baálẹ̀ tó bá ta ilẹ̀ fún Fúlàní lọ́wọ́ yìí wọ́n ṣí ẹgbà lọ bá nlé wọ́n ná baálẹ̀ bá ní àsáré. Baálẹ̀ máa sámárà tó pẹ̀lú lọ́wọ́ yìí. Ẹ fẹ́ pa wá ni. Aṣọ́mọdọ̀ nílùú òyìnbó àwọn tó wà lé oúnjẹ jẹ àwọn aṣẹ́ ti pọ̀ bíbí àwọn fowó yẹ bọ́ àwọn tó wà nílé ẹni tó máa talẹ̀ fún Fúlàní kó máa pa kó máa rèpù wa. Ẹ ní try ẹ̀. Mo trust yín. Ẹ ní gbowó àní mo trust yín sí ẹ ní gbowó. Owó kí ẹ máa gbà ẹ gbọ́ lọ́wọ́ Fúlàní again. Ẹ ní gbowó. Ìgbà tí bàbá Jákàndé ti bọ́lẹ̀ lórí oyè ìjọba ò lè ṣe dáadáa mọ́. I want APC, PDP. We are not going for APC or PDP. Báyìí wà Yorùbá nation ni àwọn ń lọ àbáyé ṣe mọ́. Ẹni tí Yorùbá ọwọ́ ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ wọ́n sọ ọmọ fi bí pa wá. Ṣé wọ́n bóyá àgbọn ni? Ókè wọ́n kọ́kọ́ pa àwọn fámà wa. Wọ́n ní àwọn ti achieve aim àwọn ti bẹ̀bẹ̀ tiwa. Ta ló bẹ̀yìn kò ní dá fún yàrá ìyá yìí. Ta ló tó bẹ̀yìn pé kẹgbẹ́jẹ padà wá. A fẹ́ oúnjẹ yìí. A jẹ́ màálù tẹ̀ ti bá sùn o. Ẹ bàbá màálù sì máa gbọ́ bá wa nílẹ̀ Yorùbá ká máa jẹ́. Ẹ mọ́ pọ̀lọ́ wa ẹ twist ẹ̀. Tomato yín àlùbọ́sà yìí omi òkú lẹ fi ń gbìn ẹni ká máa jẹ. Fúlàní kò jẹ màálù. A jẹ màálù yìí mọ́. Alógun fi alówó rẹ̀ tàbí máa jẹ. Àwọn ò jẹ màálù yìí máa kó màálù òṣìṣẹ́ padà sílùú yín. Ẹ má poison wa o. Ẹ̀yin ọmọ Yorùbá yẹ tó ń gbéjẹ́ wọ́n ti poison yẹn o. Ẹ má bá wọn jẹ. Ẹ má jẹ. Buhari is a wicked man. Buhari is a failure. Nothing positive can come out of Buhari. I can remember bàbá mi kò bá tó dìbò Buhari ó ní kò ní ṣe nǹkan tó dáa. Only because ọba tó bá ti jẹ àbí ẹni tó bá ti gorí oyè tí àgbàdo bá wọn lásìkò tó gorí oyè ó ní ìlú yẹn ò ní tò. Ó ní 1984 tí àgbàdo kọ́kọ́ máa wọ́n Nàìjíríà ó lásìkò Buhari ni ó lọ tí wàá padà wọ́n lẹ́yìn dìbò ó ní kò ní ṣe nǹkan tó dáa. Ọ̀rọ̀ àgbà tó wàá ṣe lówùrọ̀ á ṣe lọ́jọ́ alẹ́ bàbá yẹn á da fún yín. The same Buhari lè fẹ́ fi gbowó lọ́wọ́ ẹ̀ ọba tó bá gba owó ọba tó bá mo jẹ́rìí yẹn ní gbowó wà náà ẹ̀yin bàbá wa mo trust yín bàjẹ́ mo ti jà fún yín ẹ̀ ní gbowó sẹ̀ ẹ bá gbowó ọmọládé ni wá o ṣé mi ṣe múra ṣe mo jọ Fúlàní tó bá ní mi lẹ́yìn ìwẹ̀sán mo kí Yorùbá lóde yìí mo jọ Fúlàní ẹ má try ẹ̀ kí ni mo sọ ẹ má try ẹ̀ Buhari council rẹ́lùwẹ̀ bàbá láti lọ sí CMS owó àti láti Daura lọ sí Niger Republic Buhari náà máa bá ṣe ibo náà lọ sí fún sílẹ̀ Biafra àwọn àlọ sí Yorùbá nation ẹ bá ní one Nigeria where is one Nigeria Fulani can move around with AK-47 ọmọ Yorùbá can never go anywhere with ọ̀bẹ àwọn ọ̀dẹ Yorùbá kan pé wọ́n pè Sunday Igboho terrorist ni òun àti kíni òun àtàwọn kí lórúkọ ẹ̀ àwọn bandit ní kankan náà. You are a fool for saying that. You are a fool. Má jẹ́ sọ òyìnbó tó ẹ bá ṣe bí wèrè nìyẹn. Terrorist. Fulani can move around with AK-47. And ọmọ Yorùbá àtọmọ Igbo IPOB wọ́n lọ pa wọ́n.
Nigeria lawa. We are not going for one Nigeria. If you are going for one Nigeria, go with your one Nigeria. Hey, me, Yorubawuyi, I'm not going for one Nigeria. Please subscribe to my YouTube channel, Yorubawuyi. But so with Facebook, but you don't have to be Facebook lowo. I block me. Because you are me no care. Facebook kò tí mọ̀ pé ẹ tó bá bá ìjọba Nàìjíríà ṣe owó ó máa short ni China bá wọn ṣòwò China short lára wọn ni wọ́n padà 419 ni wọ́n padà gba China ni wọ́n ti gba Brazil wọ́n ti gba ìmọ̀ye country wọ́n máa padà gba Facebook ni wọ́n máa pressurize kó máa block àwọn èèyàn tó bá yá àwọn èèyàn mi máa jáde lẹ́yìn ẹ̀ bóyá Facebook lòun bóyá Facebook wọn padà jáde and everybody will move to Facebook they will leave Facebook. Nobody will partner with Nigerian government. I will not lose. Buhari is a loser. Buhari is a destroyer. Buhari is a killer. Àwọn ọba Fúlàní ṣe mọ́. Let them go with their property. Yorùbá, Operation Feed the Nation. Níjọba tún gbédè. Operation Feed the Nation. Lọ́mọ Yorùbá tún gbédè. Wọ́n sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀. Kébi má pa wá. Yorùbá sọ fún wa nípa iṣẹ́ ọ̀gbìn kébi má pa wá lẹ́yìn wá ọ̀la Yorubawuyi sọ pé Operation Feed Yoruba Land Operation Yoruba must feed Yoruba land ẹ̀yin olówó ẹ̀yà àwọn àgbẹ̀ lówó wọ́n tó bá lówó tó bá pàkì tó ní gbà àwọn àgbẹ̀ lówó Fúlàní padà wá sí ilé apàdà wá gé ẹ lórí ni ẹ̀yà àwọn àgbẹ̀ lówó kí wọ́n fi ṣiṣẹ́ olóyè Sunday Igboho ti jáde pé àwọn máa protect oko ọmọ àjàfúnlẹ̀ yìí àti millions of Sunday Igboho ti jáde Baba Gani Adams àti millions of Baba Gani Adams ti jáde tí wọ́n ń pè àwọn protect ilẹ̀ Yorùbá they protect the farmers from being raped from being killed from being massacred. Nigeria, we are not going with you. Ìlú tí wọ́n ti gbé palliative fi ṣe birthday well mojí máa kọ́lẹ̀ mojí kí lọ́wọ́ òun jẹ kò dẹ̀ jí máa kọ́lẹ̀ mọ̀ palliative lòun jí ìtẹ̀ tó fi ṣe birthday ìlú tí wọ́n ti ní kí Ghanaians máa lọ kọ́ Thailand ìlú tí wọ́n ti Ghanaians máa lọ kọ́ bíkìlà ìlú tí wọ́n ti massacre àwọn èèyàn ló sọ̀tì pa àwọn èèyàn ní Lekki toll gate even if everybody forgive this Nigeria if everybody want to go with Nigeria me I will never go with Nigeria because of Lekki massacre mi ò ní family nínú wọn but wọ́n fi àwọn ẹ̀sìn pẹ́tẹ́pẹ́ mi ni mo bí wọn I will never go with because of Lekki massacre, I will never forgive APC and PDP, and I will never forgive Nigerian government. I'm not going with Nigeria. Nigeria, bad market ni. Nigeria is a bad market. Eko si síwájú. Àwọn bá ń ṣe àwọn bá tó bá gba owó. Bá tó bá talẹ̀ fún Fúlàní náà ta wa yìí. Wo, wọ́n no ba le mi fún ya. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ for now. Atu mo lọ party, tí n bá lọ tí má dé, a máa yanjú ìtókù.